àwọn nǹkan tó yẹ kí o mọ̀ nípa Bísọ́lá ọmọbìnrin gómìnà Abíọ́lá Ajímọ̀bí tó jáde láyé o. Ikú ò dọ́jọ́ bẹ́ẹ̀ làrùn ò dóṣù. Ìròyìn ikú Abísọ́lá Kọ́ládàísí àkọ́bí ọmọbìnrin fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan. Olóògbé Abíọ́lá Ajímọ̀bí o. Ó sì ń ṣe ọ̀pẹ̀yàn ní kàyéfì títí di àkókò yìí. Láàárọ̀ ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹta yìí. Ó mà ní ìròyìn ikú Abísọ́lá Kọ́ládàísí mà jáde sí orí ayélujára o. Látìgbà tí ìròyìn ikú rẹ̀ sì ti jáde náà ń làwọn èèyàn ti ń ṣe ìdárò rẹ̀ pàápàá jùlọ lórí ìtàkùn ayélujára o. Wọ́n wá ní Bísọ́lá tí ọ̀pọ̀ túmọ̀ sí ẹlẹ́yinjú àánú ó mà jẹ́ gbajúmọ̀ láwùjọ àwọn oníṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó wà ní ojú òpó LinkedIn rẹ̀. Ó ní olùdarí àgbà fún iléeṣẹ́ Grandest Nigeria Limited, iléeṣẹ́ káràkátà kan tí ròyìn sọ pé ó jẹ́ ti ìyá rẹ̀ ìyẹn Florence Ajímọ̀bí o. Bákan náà oníròyìn mà sọ pé ó mà jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Florence H ilé ìtajà aṣọ àti bàtà. Orúkọ ìnagijẹ tí ọ̀pọ̀ ọmọ Abísọ́lá sí ni Abikedi nígbà ayé rẹ̀. Lóòótọ́ o ìlú Èkó ni wọ́n bí Abísọ́lá sí, àmọ́ ìlú California ní orílẹ̀-èdè Amẹ́ríkà ló dàgbà sí, níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ètò ìṣúná o ní ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì ìpínlẹ̀ California tó wà ní Northridge. Abísọ́lá ti fìgbà kan rí ṣiṣẹ́ nílé ìfowópamọ́. Bákan náà ó mà ló mà ti ṣiṣẹ́ o ní iléeṣẹ́ epo rọ̀bì àti iléeṣẹ́ tó ń rí sí kíkó ọjà wọlé àti jáde pẹ̀lú ọkọ̀ ojú omi. Lẹ́yìn tí Abísọ́lá ṣiṣẹ́ lọ́kọ̀ òjọ̀kan, ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣe ara lóge tó yàn láàyò gan ṣáájú kí ó tó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní Abísọ́lá ó ti kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ British School ní Lomé lórílẹ̀-èdè Togo, níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa sísọ èdè Faransé o. Abísọ́lá mà tó kẹ́kọ̀ọ́ gboyè MBA ní ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì lórílẹ̀-èdè United Kingdom. Kódà arábìnrin yìí tí ọ̀pọ̀ mọ̀ sí ẹlẹ́yinjú àánú ó mà tún gboyè kejì ní ilé ẹ̀kọ́ gíga Harvard Business School lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́dún 2022. Abísọ́lá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní iléeṣẹ́ Victoria's Secret lẹ́yìn tó parí ẹ̀kọ́ rẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kí ó tó padà wálé fún ètò àgùnbánirọ̀ ní Nàìjíríà lọ́dún 2008 gẹ́gẹ́ bí ẹlẹ́yinjú àánú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí o. Abísọ́lá dá àjọ AKD Foundation sílẹ̀, èyí tó ń lò láti ṣàánú fáwọn ọmọ aláìníyàá àtàwọn ọmọ tó rìn ìgboro kiri láìnílé ní Nàìjíríà. Ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ mínísítà fún ètò owó ìṣúná àti ètò ìjọba ní Nàìjíríà Àtíkù Bàgúdù ó yan olóògbé Abísọ́lá sípò gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì fún ipò náà ló sì wà títí tó fi kú o. Ẹni tó jẹ́ àkọ́bí ọmọbìnrin fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan olóògbé Abíọ́lá Ajímọ̀bí olójáde láyé lẹ́ni ọdún 42. Òun náà sì ni ọmọbìnrin tó dàgbà jùlọ ní àwọn ọmọ Abíọ́lá àti Florence Ajímọ̀bí o. Ọmọ 3 ni Bísọ́lá bí nígbà ayé rẹ̀. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́ rere kó sì bá wa mójú kò ní láìfi rẹ̀. Àdúrà Gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa share, ẹ máa like, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Akó àtàárọ̀ akó àbájá aṣẹ ètò ní Ọlọ́run ọba Elédùmarè yóò dẹ́gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.